ní fún àwọn tí wọ́n ń bọ̀ ní wípé àwa tá yìí wà ń bẹ̀ yìí ẹ ká tọ́jú àwọn arúgbó yẹn because àwa náà ṣì ń bọ̀ wá dàgbà tá bá pa gbogbo wọn tí ń sìn pé a fẹ́ máa kọ story lórí àwa tá jẹ́ youth ń sìn àwa náà ṣì máa dàgbà àwọn míì ṣì ń bọ̀ o ọmọ tó ti bí ó ṣì ń bọ̀ wá join industry yìí so àwọn àgbààgbà wa ẹ jẹ́ ká tọ́jú wọn èmi àtàntí mi kan lọ síbì kan lánàá woman yẹn wọ́n láti máa sọ fún wa pé okay àwọn fẹ́ sponsor èmi àtàntí mi pé ká ṣe fíìmù kan ká kó gbọ́n kó jẹ́ 50 pé ká kó gbọ́n wọn sí ipe because ẹlòmíì tó sick sílé torí wọn pé kó wá ṣiṣẹ́ pé tó bá bẹ̀ sí ní ipò onítọ̀hún ipe inú ẹ̀ máa dùn ikú tó wù kó kú kò ní kú because àwọn yẹn la rí nígbà tó ń tiẹ̀ tí bí wa àwọn yẹn la rí nígbà táwa wà ní kékeré tí àwa náà la fẹ́ join fíìmù kò wáyé ká wá pa wọ́n tì ká wá ní pé ayé ti di ayé ọ̀làjú pé ká wá pa wọ́n tì so ẹ jẹ́ ká kọ́kọ́ tọ́jú àwọn àgbààgbà wa gbogbo àwa eléré orí ìtàgé ní gbogbo bí tá bá wà ẹ ká máa pe àwọn àgbàlagbà ó jẹ́ méjì èmi ti sọ o ẹni iṣẹ́ tí n bá fẹ́ ṣe mi ní pé mo fẹ́ kun bóyá ọdún mo fẹ́ kun lójú àwọn àgbàlagbà yẹn mo fẹ́ lọ pè mi ní bóyá mo fẹ́ kun Fẹ́mi no àbí Múyìwá no àwọn àgbàlagbà yẹn ni máa lọ pè tó máa ṣeré àgbàlagbà yẹn because ẹlẹ́dàá wọn gan máa ṣàdúrà because tá a bá ṣe báyìí tí gbogbo àwọn àgbàlagbà yẹn bá kú ìyà máa jẹ ẹlòmíì ìyà dẹ̀ lè má jẹ olóòótọ́ yẹ kí àwọn ọmọ òyàn so ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ń sìn ẹ jẹ́ kí a máa pe àwọn àgbàlagbà yẹn síṣẹ́ torí àwa náà ń bọ̀ wá dàgbà ẹ̀yin tẹ́ dẹ̀ tún ń bọ̀ ẹ ní respect fún àwọn tó jù yín lọ àtàwọn tí wọ́n tó yín so fàpẹ́ bá wọn lẹ́nu iṣẹ́ yìí ẹ fún wọn ní respect kí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín kí wọn náà lè fún yín ní respect sí yín ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ.